ẹ má rò pé kí ló dé tó jẹ́ pé bàbá kan náà ló jọ bí wa ọkùnrin ò ní bàbá méjì tí ó tún jogún mi sọ ọ̀rọ̀ yẹn ti yé yín ó dáa kí ọ̀rọ̀ wọn ti yé yín láti lẹ̀ kẹ́sì lè dìfẹ́ǹdì àwọn tí bá ń bú Islam kéde pé báyà Ọlọ́run fẹ́ràn àti pé ọkùnrin ni Ọlọ́run ṣe ní elétò ilé ètò kánáwó kódà bọ́kùnrin bá jẹ́ ẹni tó yẹ kó náwó tó ní tí ò ná fún àwọn ilé rẹ̀ Ọlọ́run máa yọ ọ́ níbòmí lára ẹ̀. Allah. ìdínú bí nǹkan bá ṣẹlẹ̀ nǹkan méjì tí àwọn obìnrin méjì ó mú òní ọkùnrin ẹ̀yìn ọ̀kan ó mú ìdí ni wípé bóbìnrin bá tún lọ ilé ọkọ ntí ọkọ rẹ̀ bá tún tó ọkọ rẹ̀ bá kú òun ó tún pégún ń bẹ̀ ọkùnrin ò ní pégún lẹ́ẹ̀mejì. إن كان الوارث إناثا فقط اثنتين فأكثر فالبنتين فأكثر ثلث التركة. tó bá jẹ́ wípé èèyàn kan kú tó sì jẹ́ wípé àwọn tí wọ́n fẹ́ jogún obìnrin ni gbogbo àwọn obìnrin yẹn ìdá mẹ́ta ni wọ́n máa mú nínú gbogbo ogún yẹn èyí tó bá kù ní gbogbo àwọn èèyàn tó bá kù ni wọ́n pín. sọ ti yé yín àwọn ọmọ tí wọ́n fi lẹ̀ ó da nǹkan sí ọ̀nà àwọn ó mú da mẹ́ta ìdá kan tó bá kù ọ̀la yòókù ó pín torí pé àwọn òkè ń ṣe ọmọ ẹni ó kú. bẹ́ẹ̀ni. ó ti yé yín. وإن كانت الوارثة بنتا. ìtí wọ́n fi ń ṣe àlàyé eléyìí ni pé àwọn kan máa ń bẹ ní ẹbí tí wọ́n dúró pé kí ni àwọn ọmọ ò lẹ́nu ń bẹ àwọn fúnra ara wọn àwọn lè jẹ́ wọn mógún lọ́lọ́run fi ṣètò ó dẹ̀ sọ tí wọ́n fún kálukú tó sì jẹ́ ìpín Ọlọ́run tó dẹ̀ padà sọ pé eléyìí ni àlà Ọlọ́run ẹ̀gbọ́n kọjá ẹ̀. وإن كانت الوارثة بنتا واحدة فلها نصف التركة. tó bá jẹ́ pé èèyàn kan kú tó jẹ́ wípé ẹni tó fẹ́ jogún rẹ̀ yìí ọmọbìnrin ẹyọ kan péré ni ọmọbìnrin ẹyọ kan yẹn ìdajì nínú ogún ló máa jẹ́ tiẹ̀ èyí tó bá kù ní gbogbo àwọn tó bá jẹ́ bíi fámìlì yòókù máa pín. àwọn tí wọ́n ń sọ pé àwọn tó bá kù yẹn gbogbo àlàyé wọn orúkọ wọn wà nù ìwé tí ó jáde. Inshallah. àwọn tí ó pín gún là ń sọ nísìnyí agbandaka là ń sọ nísìnyí tó rọrùn nínú Quran gbogbo iye àlàyé àwọn tí wọ́n wá lè jogún ní ọkùnrin lóbìnrin títí lọ gbogbo ìwé rẹ̀ ń bọ̀ wá àti gbogbo iye àwọn tí wọ́n gbọ́dọ̀ jogún gbogbo ẹ̀ wà nù wéhùn sódìyé. bẹ́ẹ̀ni. wala abawaihi lil abi sudus walil ummi sudus. tó bá jẹ́ pé ọmọ ló kú tí àwọn òbí rẹ̀ méjèèjì dẹ̀ ń bẹ ní ayé bàbá yóò gba ìdá mẹ́fà ìyá òun náà ó gba ìdá mẹ́fà nínú nǹkan tí ọmọ wọn fi lẹ̀ sáyé kó tó kú èyí tó bá wá kù ní gbogbo àwọn ẹlòmíín náà tó bá kù ńlẹ̀ ó pín. ó ti yé yín tí ọlọ́mọdéka rírú ẹ̀. Àmín. ọ̀pọ̀lọpọ̀ òbí mi etí ẹ̀ fẹ́ rí i pé máa pínkun ta ni pé kíni kan ṣùgbọ́n ayé ti bàjẹ́ àti pé àwọn òbí náà ò rí bákan náà òbí tó jẹ́ tálákà pàpà pọ̀ jù àti pé irú àwọn ọmọ tí máa kú náà wọ́n ṣe irú ọmọ kan náà bí ó ti jẹ́ pé ìyá àti bàbá bí wọn ò fẹ́ láti pín ogún yẹn òfin Ọlọ́run ní kí wọ́n gbọ́dọ̀ pín ogún yẹn torí pé ń bò ó bá yá ìṣeéṣe kí àwọn àṣẹlẹ̀ ayé tí ó jẹ́ kí wọ́n ní ìdí irú nǹkan bẹ́ẹ̀ kó wà nù tí wọ́n pínlẹ̀ fún wọn. sódìyé. bẹ́ẹ̀ni. in kana lahu waladun. tí ẹni tó kú yẹn bá ní ọmọ bá a ṣe sọ yẹn náà ni ó ṣe rí wípé bàbá yóò mú ìdá mẹ́fà ìyá wọn mú ìdá mẹ́fà. fàyín lam. in kana lahu waladun fa in lam yakun lahu waladun warasahu abawahu fa in lam yujad lil mayyit awladun wa kana al waritha abawahu faqat aw ma'a ahadu zawjayn. ṣùgbọ́n tí ẹni tó bá kú yẹn tí kò bá fọmọ sí ayé tó jẹ́ wípé bàbá rẹ̀ àtìyá rẹ̀ ló fi sáyé ìyá ó gba. fali ummihi sulusu. ìyá ó gba ìdá mẹ́ta
فالأم ثلث المال أو ثلث الباقي بعد فرض أحد الزوجين والباقي للأب. tí ẹni tó kú tí ó kò bá fi ọmọ sí ayé a ní yóò gba bàbá ó gba ìdá mẹ́fà ìyá ó gba ìdá mẹ́fà tó bá wá jẹ́ wípé ẹni tó kú yẹn ó fọmọ sáyé àwọn òbí rẹ̀ ni wọ́n ó jogún rẹ̀ àwọn òbí rẹ̀ ni wọ́n ó jogún rẹ̀ ìyá ó sì gba ìdá mẹ́ta àwọn èèyàn gbogbo ogún tó kù bàbá ló ní. ó ti yẹ yín sẹ́gbọ́n ó ti yàtọ̀ fún tàkọ́kọ́. bẹ́ẹ̀ ni. فإن كان له إخوة فلأم السدس فإن وجد مع الأبوين إخوة للميت 2 فأكثر فالأم ترث حينئذ سدس فقط والباقي للأب. ṣùgbọ́n tí ẹni tó kú yìí náà tí ó bá ní àwọn tó bá lọ́mọ ìyá nígbà tó ti lè lọ́mọ ìyá yẹn ìdá mẹ́ta ò ní jẹ́ ti ìyá yẹn mọ́ ìdá mẹ́fà ló máa jẹ́ ti ìyá yẹn èyí tó bá kù bàbá ló ní. sẹ́ẹ̀rì pọ̀ ní yàtọ̀ fún tàkọ́kọ́ ìpín tí wọ́n pè nígbà tí ò lé àwọn àbúrò ọ̀tọ̀ àyàdá ẹ̀gbọ́n àbábúrò ọmọ ìyá lọ́mọ ìyá ìpín tí wọ́n pè nígbà yẹn ó ti máa mú ìyá kúrò lérí ìdá mẹ́fà wá sí eré ó máa mú kúrò lérí ìdá mẹ́ta lọ sórí ìdá mẹ́fà. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد ولكم أيها الرجال نصف ما ترك أزواجكم من المال إن لم يكن لزوجاتكم أولاد منكم أو من غيركم. ṣùgbọ́n tí kò yàtọ̀ sá ṣùgbọ́n tí ọba jẹ́ wípé ìyàwó èèyàn kan kú nísìnyí tí òǹtọ̀hún tó jẹ́ ọkọ ihun tóun ó gbà nínú ogún òun ní ìdajì nínú nǹkan tíyàwó rẹ̀ fi sí minalimal nínú nǹkan tíyàwó rẹ̀ fi sáyé tó bá jẹ́ pé kò ní ìyàwó rẹ̀ yẹn ò bímọ. in lam yakun li zawjatikum awladu minkum aw min ghayrikum. tí ìyàwó bá kú tó fọkọ sáyé ọkọ yẹn máa gbàdájì nínú nǹkan ìyàwó rẹ̀ nígbà tó jẹ́ wípé ìyàwó yẹn ò fi ọmọ sáyé. fa in kana lahunna waladun falakum rubu'u mimma tarakna. ṣùgbọ́n tíyàwó bá kú tí ó fọmọ lẹ̀ tí ó fọkọ lẹ̀ ọkọ ìdá mẹ́rin ní ó gbà kò ní gbàdájì mọ́ níbi tí ó ti gbàdájì nígbà tí ò bá fi ọmọ sáyé tó bá ti lè jẹ́ wípé ó fi ọmọ sáyé ìdá mẹ́rin ni ọkọ máa gbà. tí wọ́n bá dá nǹkan sọ́nà mẹ́rin ìdá kan sódìyé. bẹ́ẹ̀ni. walizawjatikum wahidatun fa akthara rubu' mimma taraktum minal miras. àwọn ìyàwó tí a bá rí i pé ọkọ kú náà tọkọ bá kú ìyàwó rẹ̀ ìdá mẹ́rin ni ó gbà. fa in kana lakum waladun minhunna aw min ghayrihinna falizawjatikum thumunun mimma taraktum minal mal. a ti sọ wípé tí ọkọ bá kú ìyàwó rẹ̀ ó gba ìdá mẹ́rin nínú nǹkan tí ọkọ rẹ̀ fi lẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé ọkọ tó kú yìí ìyàwó tó fẹ́ jogún rẹ̀ ọmọ wà láàrin wọn ìdá mẹ́jọ nìyàwó gbà nígbà tí ó ti jẹ́ pé ọkọ yẹn ó fọmọ́ lẹ̀ kò ní gbà dá mẹ́rin nígbà tí ò fọmọ́ lẹ̀ mọ́. tí wọ́n bá dá nǹkan sí mẹ́jọ ìdá kan. tí wọ́n bá dá nǹkan sí mẹ́jọ ìdá kan. radiyallahu ta'ala anhu. wa in kana rajulun yurisu kalalatan wa in kana al-mayyit yuris kalalatan ay la walid lahu wala waladun wa warasahu aqaribuhu al-ba'idun la'adami wujudi al-asli aw al-fara'. tí a bá wá rí wípé èèyàn kan kú èèyàn tó kú yìí kò ní bàbá kò fi bàbá lẹ̀ kò fi ọmọ lẹ̀ kò fìyàwó lẹ̀ àwọn tí wọ́n bá súnmọ́ bíi mọ̀lẹ́bí rẹ̀ àwọn ni wọ́n jogún rẹ̀ o. la'adami wujudi al-asli
أو الفرع. asili ni baba farihi ni ọmọ ẹni tó bá kú tí ò fi baba lẹ̀ tí ò fi ọmọ lẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n jẹ أو ogún rẹ̀. امرأة تورث كلالة. tó bá sì jẹ́ kóbìnrin náà ló kú tí ò fi baba lẹ̀ tí ò fi kàlálà ni ogún aláìlára ogún aláìlára. aláìlẹ́bí kò lẹ́nìkankan tó jẹ́ látara ẹ̀ kò níyàwó kò bímọ kò ní kíní kan فلكل àwọn tó wá súnmọ́ àwọn ni wọ́n jogún ẹ̀ bí wọ́n ṣe wá sọ ni wọ́n fẹ́ sọ yẹn. فلكل واحد منهما السدس. ìkọ̀ọ̀kan nínú àwọn èèyàn tí wọ́n bá wá súnmọ́ ẹni tó kú tó jẹ́ òkú aláìlára yìí ìdá mẹ́fà ẹyọ̀kan nínú mẹ́fà ni ó jẹ́ ti èèyàn kọ̀ọ̀kan àwọn mọ̀lẹ́bí yẹn náà. فللأخ ṣe ti gbọ́ نعم فللأخ من الأم السدس وللأخت للأم السدس أيضا. gẹ́gẹ́ bá a yẹ sọ wípé èèyàn kọ̀ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìdá mẹ́fà ìdá ẹyọ̀kan nínú mẹ́fà ni ó jẹ́ nǹkan tí wọ́n ó jẹ lógún ọmọ ìyá tó jẹ́ ọmọ ìyá rẹ̀ ní àtọ̀dọ̀ ìyá lọ́kùnrin àbọ̀mọ ìyá tó jẹ́ ọmọ ìyá rẹ̀ látọ̀dọ̀ ìyá bákan náà lóbìnrin ìbáàjọ́kùnrin ìbáàjọ́bìnrin ní ìkọ̀ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìdá mẹ́fà ni wọ́n ó gbà nínú ogún oníwó pín òun ni wọ́n ó pín. فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث. ṣùgbọ́n tí wọ́n bá pọ̀ ju méjì lọ. ẹni sùúrù Naam. tí wọ́n bá ti yọ èyí tí wọ́n yọ fún ẹni èyí tó kù yẹn wọ́n tó máa tún pín wọ́n á dàpọ̀ wọ́n á tó pín sódìyé tí wọ́n bá ti ìdáni wọ́n yọ ọ̀dàjì wọ́n yọ tí ìyá àti bàbá bá ti yọ tiwọn èyí tó kù yẹn wọ́n á gbé kalẹ̀ wọ́n á tún pín fún lérí àwọn tó bá tún kù tí wọ́n pín ogún fún irú ẹ̀ náà nìyẹn أنكم الله. sódìyé bẹ́ẹ̀ni. tí wọ́n bá ti lè pín ogún tí àwọn tí yọ tiwọn bá ti yọ tiwọn èyí tó kù lẹ́yìn náà wọ́n á tún yàn náà pín ní bí gẹ́gẹ́ bí ìdájọ́ lérí àwọn tó kù eré gbogbo ẹnìkọ̀ọ̀kan onídàájọ́ wà lórí ẹ̀. وصية من الله. gbogbo èyí tá à ń wí àsọlẹ̀ ní látọ̀dọ̀ Ọlọ́run o. sódìyé yín ẹni ogún tí wọ́n bá ti pín èyí tán ni wọ́n yọ méjì tí wọ́n ní ọkọ̀ òkú kan yóò kó ìdajì nù sí èyí tó bá kù ìtẹ́kù yẹn wọ́n tó tún wá tún pín lérí gẹ́gẹ́ bí òfin ogún ṣèṣe lànà rẹ̀ lẹ̀ fáwọn tó tún kù. ìyẹn gbogbo àwọn yẹn ni ò sí níbi eléyìí òun la tó gbogbo ẹ̀ sínú ìwé tí ó jáde tí ọkọ bá kú tíyàwó bá ti lọ sí ìdá mẹ́rin tí ò sí ọmọ kan láàrin wọn èyí tó bá kù gbogbo àwọn tí tó tún fẹ́ pín ogún ètò títún bẹ bí àwọn náà ti gbọdọ̀ pín òní wọ́n tó tún gbogbo ẹ̀ pín lérí wọn ó ti yé yín gbogbo tí wọ́n ń pè wọ́n tí àwọn tí ó mú tiwọn bá ti mú tiwọn èyí tó kù yẹn wọ́n á tún pín lérí ìlànà tí ìdájọ́ ṣe àlàyé ẹ̀ àbí òye yín. oye. وما يعص الله ورسوله. ìta fẹ́ kí wọ́n gbọ́ nìyẹn. now eléyìí máa jẹ́ kí kesudu díẹ̀ pé èèyàn tiẹ̀ ní nǹkan ó mọ̀ pé òun mọ̀ fi nǹkan yẹn lẹ̀ kò sì mọ̀ ìgbà tó ń fi lẹ̀ ó sì mọ̀ pé òun lọ ibì kan kò síbi téèyàn ó dé láyé tí ò ní máa jẹ tí ò ní máa mu ó sì rí pé ibi tó ń lọ yìí òun ò ṣe nǹkan kan síbẹ̀. àbí ẹnìkan tó ní gbogbo nǹkan tó yẹ pé ojúmọ́ ilẹ̀ kan ò ní ojúmọ́ kan ò ní mọ́ kó mọ̀ mú nínú nǹkan pé yẹ kí n dẹ́pọ́sìtì lè síwájú Ọlọ́run
ẹlòmíì ò lè ṣe sàrà 100 naira tó bá wo ibi tí ò bá rí 10 naira yóò tún wo bí yóò máa lọ ni bẹ́ẹ̀ ni 100 naira tí ó fún wọn èyí tí ó bá ń lé nìyẹn èyí tó wà lára rẹ̀ tó fẹ́ náà yóò kàn ná ṣòfò ni kò wúlò tí ọmọ nìyẹn bá ti yọ owó lójúmọ́ tó yọ owó tí ọ jẹ tó mu lójúmọ́ ọ gbọ́dọ̀ mọ yọ léyìí tó fi ránṣẹ́ sílé torí bí tá a wà yéé ṣe lé. Allahu akbar. nígbà tó ti jẹ́ pé bàbá fẹ́ lọ ibì kan òfin ìjọba àti èrò ọmọlúàbí ó ní pé n gbọ́dọ̀ jáde kí n mọ́ mú nǹkan kan lọ́wọ́ tí n bá ní wọn wá pàdé mi tí n bá wá ń kọ́ tí n bá ní wọn rí ibi dé sí tí n bá rí ibi dé sí ń kọ́ ayé nù ní kámọ́sálì kíámà. Allahu akbar. ẹ̀yin wá fi ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ènìyàn fi ètò gbésí ayé wọn onáfisọ lórí kò sí ní tó lè jẹ́ kí ọmọnìyàn ó gbàgbé pé òun débí kí n mọ̀ sọ ìrìn àjò mẹ́ta ló wà ìrìn àjò kan ń bẹ tí a mọ̀ bí tá a ti ń bọ̀ ká tó dénú ìyá sẹ́mi pé kìí ṣe pé gbàtà dénú ìyá la tó bá ṣe tó yẹn kò sí ọ̀nà tá a lè gbà dénú ìyá pẹ̀lú bọ́ ọmọ ti ṣe rí nínú ẹ̀ ó ti gbọ́dọ̀ débẹ̀ ní kínkínní ní bí kòkòrò tí ojú lásán ò lè rí. Ikimọ̀ Ọlọ́run àwọn jumula kọ̀ọ̀kan bẹ nú alukuran tí àwọn sufi máa ní kí àwọn ọmọ kan bẹ̀rẹ̀ sí máa lọ sí iṣẹ́ lórí ẹ̀ nínú ẹ̀ ní wallahu alimun hakim Allahu akbar. wọn ni kọ́ lọ develop ẹ̀ wá ọkọ̀ọ̀kọ̀ rò pé kò ṣòro sí bọ́ bá ti wá bẹ̀rẹ̀ yóò máa wá fẹ̀ bí wọ́n bá sì fẹ́ gbé ọ sí ibi tó dáa wọ́n lè ní kọ́ pé Ọlọ́run Ọba ọlọ́ba ẹni mímọ́ Ọlọ́run Ọba ọ̀jọ̀gbọ́n ọmọ wa ru ọgbọ́n rẹ̀ ṣùgbọ́n ìtí wàhálà rẹ̀ ò ní pọ̀ jù ó ní kọ́ bẹ̀rẹ̀ ọgbọ́n Ọlọ́run Ọba lára rẹ̀ ibo ni mo ti ń bọ̀ ibi tí ìgbàta wà ní kòkòrò wọn lè pè wájú bá ń lọ torí pé kòkòrò náà ni hikima Ọlọ́run oní ó máa change ẹ̀ ní ma pè ní hikima ní ọgbọ́n ìmọ̀ Ọlọ́run ètò Ọlọ́run níbẹ̀ bí hakim ìfìmọ̀dé nù ya omi lè jẹ́ méjì omi lè jẹ́ mẹ́ta àwọn ọmọ méjì tí wọ́n bẹ nínú ya kìí ṣe pé wọ́n jọ máa sọ̀rọ̀ àwọn fúnra ara wọn ò mọ́ra wọn wọn à lè mọ́ra wọn fúnra bá dáyé torí ibi tí wọ́n wà yẹn ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀mí ọ̀tọ̀ọ̀tọ̀ ni okùn kan ló kàn jọyìn wọn papọ̀ pé bá jẹ́ mẹ́wàá òun náà ló fà á 100 yẹn bá kú papọ̀ wọn ò ní ríra wọn torí ọ̀tọ̀ láyìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí
ọba wa fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ lérí wallahu alimun hakim gbogbo ẹ̀ lọ́lọ́ ọgọ́rùn-ún ìbá jóná papọ̀ ó sì fẹ́ wọ́n dẹ̀ ọ̀pọ̀ àwọn kan dẹ̀ ti lólé ayé tẹ́lẹ̀ lérí tọ́lọ́hún tó yẹ kí wọ́n gbẹ̀san àwọn kan ti lólé ayé tẹ́lẹ̀ lérí àìṣe dáadáa ó yẹ kí wọ́n jìyà ṣùgbọ́n Ọlọ́run pa gbogbo wọn papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo bóyá wọ́n jóná papọ̀ ni bóyá wọ́n ṣe kíní kan papọ̀ ni wallahu alimun hakim. Allahu akbar. ó ní sẹ́wọ̀n fi sọ wípé ẹni tó lágbára láti múni wá sí ayé nígbà tá a jẹ́ nǹkan kan nígbà tá a wá kú láyé tá a kú bó ní ìdápadà rẹ̀ sì wá nílà. ìrìn àjò mẹ́ta ni ìrìn àjò kan ká tó dáyé ká tó dénú ìyá. ìrìn àjò láti nú ìyá wásáyé ìrìn àjò látayé lọ sínú sàárè ìrìn àjò ẹlẹ́ẹ̀kẹrin láti inú sàárè lọ síbi tí ò lópin. Allahu akbar. Allahu ta'ala. àwọn eléyìí tó bá jẹ́ pé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ní bá ń bẹ lọ́kàn wa tá à ń rántí ẹ̀ àti ṣe aburú sẹ́nìkan yóò ní wa lára torí ẹnìkan ọ̀mọ̀gbà tí ó yá níbi tí kálukú bá sì bá iṣẹ́ rẹ̀ dé ibẹ̀ náà ni wọ́n kìlọ̀ sí ìwé iṣẹ́ rẹ̀ sí. wallahu alimun hakim ní 1970 Allahu ta'ala ankum. tí a tú Suratul Ankabut táwa kú débi mathalul ladhina kafaru ikhtathati baytan mathalul ladhina kafaru kamathalil ankabuti allati ikhtathati baytan inna awhana libuyuti aya tó tẹ̀lé akimu ló parí ẹ̀ Allahu akbar. ọjọ́ náà 1970 àwọn èèyàn ẹlòmíì dákú tí wọ́n ń wọ́n mi lé lérí ní Kano Street. Allahu ta'ala ankum. ẹ̀ máa ti jẹ́ ìkímọ̀ Ọlọ́run lára ẹ̀dá torí agbé ẹnìkan dúró ni làwọn ń béèrè gbogbo nǹkan lára ẹ̀ ẹ̀ wọ́n ń sọ nígbò débi tí ò lè sọ ọmọ ṣubú ni. Allahu akbar. ẹ gbọ́dọ̀ gbìyànjú kẹ́ ẹ máa gbọ́rọ̀ àwọn ẹni Ọlọ́run ọ̀rọ̀ ojú ọ̀nà Ọlọ́run ẹ má fara mọ́ wá sí tí ẹ máa gbọ́ tinú yín ó máa dùn ìdẹ́pẹ̀ ní wáázù nàṣíhà ń bẹ gbogbo ẹ̀ muta'alliqat ṣùgbọ́n àlùwáázù ọ̀rọ̀ tí ò rẹ́rìn ni Allahu akbar. ìkìlọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ Allahu akbar. ó sì sábà máa ń le. a máa bẹ̀rẹ̀ sí tú súra yìí bá a ṣe ń tú lọ a ti bẹ̀rẹ̀ lánàá ṣùgbọ́n ẹ kọ́kọ́ lọ wo ariful hamza nínú zuhudu nínú àwọn wàlíyé ọlọ́nìyàn bàbá yẹn ti ṣe ó ti pẹ́ ìkànnì àwọn àgbàlagbà àfáà tó wá jẹ́ Nàìjíríà tó jẹ́ Haúsá ní nǹkan bí 100 ọdún sẹ́yìn wata amasahu ó ṣe tàmísà ẹ̀
bó lẹ́yìn ṣe fẹ́ máa gbọ́ wá sí tí inú yín ó máa dùn fún gbogbo nǹkan ọ̀dùnnú tó wà nílé ayé tí ń pa ìbẹ̀rù Ọlọ́run kúrò lọ́kàn. Allahu Akbar. kẹtù wọn bí ẹ tiẹ̀ ní ẹ̀rá bẹ́ẹ̀ wo tẹlifíṣàn òun lẹ́ gbọ́n bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn tó ń jó ẹ̀rọ àwọn tó ń kọrin àwọn tó wọṣọ àwọn tí ò wọṣọ ẹ̀ ń wò yíwọn ẹ̀ tí wọ́n fẹ́ máa gbọ́rọ̀ Ọlọ́run kan tó fẹ́ máa rí tí ó máa dùn mọ́ yín. La ilaha illallah. bí gbàdá yìí ò máa ti ń ṣe kí ló ìgbádùn náà dà láyé ẹni tí ń jó lọ́wọ́ àbí ń rẹ́rìn lọ́wọ́ àbí ń wo mófì lọ́wọ́ tí wọ́n lọ́mọ rẹ̀ dákú ṣé yóò ní kó máa dákú ń gbádùn mófì yìí. Allahu Akbar. àbí kí wọ́n tẹ̀ wá ní ẹnìkan kú pátápátá ṣe ẹni tó dákú bẹ́ẹ̀ ni nàkọ́ fi wá ràjá ó lè jí ó lè má jí ṣùgbọ́n àní ń gbádùn mófì lọ́wọ́ tí wọ́n ń pa lẹ́rìn wọn lẹ́nìkan kú tó pàtàkì fún kó wá ní ẹ jẹ́ kó kúkú tiẹ̀ ń wo mófì lọ́wọ́. Allahu Akbar. Allahu Akbar. báà ní kẹ́ ẹ mú ọ̀rọ̀ ayé níbi kan ní Suratu Baqara ọlọ́ni faliyadé àkó Kalila. inú àwọn tí mo kọ́kọ́ gbọ́ lẹ́nu bàbá wa láyé tí wọ́n yé má sọ gbogbo iye ọdún tá a lò pẹ̀lú bàbá tí wọ́n bá fẹ́ rẹ́rìn wọ́n máa dá apá agbádá bọ̀nù báyìí ni. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. báyìí máa ní kí ló dé ẹ mọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run kó tó di pé bóyá eyín bàbá ká díẹ̀ wọ́n ti kọjá ọmọ 100 ọdún. Suratu Baqara tá a wá rí mọ́ ní ìdí bàbá máa ń ké ni. Rahimahumullah. Àbúrò tó dá. ẹ lọ bẹ̀ ta ló fẹ́ ké wọn náà ti ẹ̀sìn kan díẹ̀. تبارك ذو العلا والكبرياء توحد بالكمال وبالثناء. ẹ ké ìmọ̀kéwé ẹ̀ nínú. ذو العلا والكبرياء توحد بالكمال وبالثناء. تنزه عن شريك أو فناء تفرد بالجلال وبالبقاء. تنزه عن شريك أو فناء تفرد بالجلال وبالبقاء. وسوى الموت بين الخلق ترا فكيرا أو غنيا ذا ثراء. وسوى الموت بين الخلق ترا فقيرا أو غنيا ذا ثراء. تكيا عابدا بل أو شكيا فكلهم رهائن للفناء. تكيا عابدا بل أو شكيا فكلهم راهن للفناء. ألا إن الركون على غرور إلى لهو النساء مع الجناء. ألا إن الركون على غرور إلى اللهو النساء مع الغناء. وحب رياسة وهوى وأمن إلى دار الفناء من العناء. وحب رياسة وهوى وأمن إلى دار الفناء مع العناء. ودنيانا وإن ملنا إليها ولذ بنا المآكل في الإناء. ودنيانا وإن ملنا إليها
ولذ بنا المآكل في الإناء وهبنا قد وجدنا كل وتر وطال بها المتاع إلى انقضاء وهبنا قد وجدنا كل وتر وطال بها المتاع إلى انقضاء فقاتلها سريع الظن عنها ولو رام الإطالة في الثواء فقاتلها سريع الظن عنها ولو رام الإطالة في الثواء وتصرفه المنايا عن هواه وإن كان الحريص على الثواء وتصرفه المنايا عن هواه وإن كان الحريص على الثواء لا إله إلا الله. bàbá ní tabaraka títóbi Ọlọ́run Ọba Dhul Jalali wa Dhul Baka tító àwọn àgbàlagbà wọ́n ní kò sí nítorí tabaraka lọ. Allahu Akbar. pé a fẹ́ pàtàkì Ọlọ́run nítorí tabaraka. Allahu Akbar. kí lẹ́yìn pé tó fún ẹni tó ga jù. Dhul-Ula Ọlọ́run Ọba tó ga jù gbogbo tó ga lọ wal-Kibriya Ọlọ́run Ọba ní mótómótó àwọn kan ní ọba mọ́sẹ̀ tán ta ni ó mú mi Ọlọ́run yẹn ṣe tí ò da. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run kì í ṣe pé mọ́sẹ̀ tán ta ni ó mú mi rárá o ẹni tó ṣe fún un ó ti ní sùúrù fún kó tó wá ṣe. La ilaha illallah. ẹni tá a lè pè pé ọba ta ni mọ́sẹ̀ tán ta ni ó mú mi lẹ́yìn tó bá jẹ́ ká. Allahu Akbar. Yakum. ẹ̀yin rí aburú ń ṣe àkọ́kọ́ ni pé gbogbo táwọn ń pè láburú láyé ètò ọlọ́nu. Allahu Akbar. kéyìn ó kú kẹ́ni kó sáré kó ní kíní kan nígbà tí wọ́n ti bí i torí ibi tí wọ́n ti bú bí ẹ ti bí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni yẹ̀pẹ̀ tí wọ́n bù kálukú ó lálàáfíà jura wọn lọ. Allahu Akbar. ẹ tẹ́ bu yẹ̀pẹ̀ rẹ̀ níbi tó yẹ pé àwọn kòkòrò wọn tí ò dáa ni bó bá dáyé tó mọ̀ dààmú ẹ̀ nìyẹn ẹ kà mọ́ ṣáájú ẹ̀ ni. Allahu Akbar. ẹ tí yẹ̀pẹ̀ rẹ̀ tó yẹ bí tẹ́ bù níbi yanrìn bó ti dé bó ti mọ̀ rí nìyẹn. ẹ tí bu yẹ̀pẹ̀ rẹ̀ níbi tó dúdú tó bá dáyé ó mọ̀ dúdú ni. Allahu Akbar. ẹni tí wọ́n bu yẹ̀pẹ̀ rẹ̀ níbi tó kókó tó bá dáyé ó mọ̀ pupa ni. ọlọ́wọ́ fi yín síbi àsìláàbì ìdí àwọn òbí ló fi jẹ́ pé wọ́n á gbọ́dọ̀ bímọ kó mọ̀ sí tírésì sí bàbá lára ẹ̀ kọ́ máa ní bàbá wọn àgbà kan. Ahyakumullah. nǹkan yí wọ́nu ètò ọlọ́run lérí ẹ̀dá táwa ní òda ọ̀nà ìdá lọ́dọ̀ ibi tí mọ̀ wá mọ́ nàfi ní bá burú bá ṣẹlẹ̀ mọ́sàn tí ò da sọ́lọ́run àkọ́kọ́ ní pé ẹni tó lọ yẹn wọ́kọ́ lọ ní ẹni tó níwọ nìyẹn ọ̀ lè torí pé ó yà sọ́dọ̀ rẹ kọ́ ọmọ wa bú ẹni tó ní. Allahu Akbar. Allahu Akbar. wá sínú tó le ẹni tó ní lónìí wọ lónìí gbogbo yín ẹ sì jọ pàdé ń bí ni kèé sára ṣe pé àwọn ọmọ tá à ń bí àtijọ́ wà lọ́nà pé máa bá mi ń bí ìgbà tó débi la tó mara wa ẹni tó ní òun ló ti mèrò ẹ̀ lérí ẹ̀ ibi tí kálukú ó dúró nígbà kọ̀ọ̀kan bíi tí ó gbé ńgbà kọ̀ọ̀kan ti wà lọ́dọ̀ ẹ̀ ẹni tó mú un lọ wá ń bú ẹni yẹn
الله أكبر sọ́ntì ò da sọ́lọ́hún ẹ̀ṣẹ̀ yìí ó ba gbogbo sẹ́niyàn ti ṣe níjọ́ tí wọ́n ti bí jẹ́ الله أكبر fọlá mọ́mọ́ bẹ́ẹ̀ lọ́hún صلى الله عليه wọ́n وسلم fi àdánwò tí ò da kàn wá آمين آمين wá sí nìyẹn. wọ́n ní ọlọ́run ọba yìí tàwáńgádà bil kamali بالثناء ọlọ́run ọba nìkan ló sa pípé sára rẹ̀ الله أكبر ẹni tá a lè lẹ́ni tó pé òun lẹ́ni tó jẹ́ pé nítorí bá fẹ́ ṣe ló lè ṣe الله أكبر ohun tí ò bá fẹ́ ṣe kò ní ṣe الله أكبر nǹkan kan ò lè ṣe òun ló lè ṣe nǹkan òun ló pé الله أكبر ó wọ́n ní tanazaha ọlọ́run ọba náà ó tan ara rẹ̀ ń kété ó jìnra rẹ̀ náà à ń ṣẹ̀rí kí n ò fana ẹ̀ jẹ́ ìràn ọ́ lọ́wọ́ jẹ́ kí n bọ́ ọ sí الله أكبر ẹni tó lóun ràn ọlọ́run lọ́wọ́ ṣe bọ́ ọlọ́run ló ṣe òun náà kúlù náà mọ̀ sínú à أحياكم gbogbo wa ntọ́lọ̀ ń ṣe ni wa ọlọ́run ní í ṣe nǹkan ọlọ́run ọba kìí sọ bàtà yẹn máa bá wórogún ó ní ẹ̀rín fi máa pa àwọn màláíkà bẹ́ẹ̀ nìkan bá lóun gbé kinní kan kalẹ̀ òun pè é òun bẹ̀ ẹ́ òun ní kó ṣe kinní kan òun sọ̀rọ̀ sí i létí ìtí ń pè nǹkan fúnra rẹ̀ ìpè ní ó máa ṣẹlẹ̀ الله أكبر torí ìtí ń pè ń tó bá jẹ́ igi ni wọ́n fi gbẹ́ tó bá jẹ́ pé igi ni wọ́n fi gbẹ́ ìtí ń pè igi ó máa ṣépèlé torí igi mọ̀ pé àpadà sí ibú ló bá ń lò fi digi الله أكبر الله أكبر ó mọ̀ pé ìrìn àjò kan ló sùn tó ń fi digi الله أكبر ìwọ́n tó wá ń pè wọ́n tó ń kó bá wọn. تنزه عن شريك أو فناء ọlọ́run ọba nìkan ni òní tán tànàṣà ọlọ́run ọba ó dádúró ọ̀nṣẹ́rí kí n kò lórogún ọ̀fàìnà títàn sì ní ibà ọlọ́run ọba تفرد بالجلال وبالبقاء ọlọ́run ọba yìí ó wá ṣera rẹ̀ láṣọ lérí pé àwọn àgbàlagbà الله wọ́n ní tó ọba ní jalla jalaluhu جل wọ́n ní títóbi ọlọ́run ọba ló já síbi gbogbo ibikíbi الله أكبر أكرمكم الله الله أكبر ló já sọ́dọ̀ èmi náà ó já sọ́dọ̀ ẹ̀yin náà جل جلاله. ẹni tí jàlálù rẹ̀ ọba já sọ́dọ̀ ẹ̀ kò ní jẹ̀dá الله أكبر لا جل تفرد بالجلال وبالبقاء ó tóbi òun nìkan náà ní bẹ òun nìkan náà sì ni òní sígbà kan tí òní sí الله أكبر وسوى الموت بين الخلق ترى wasawwa al-mauta ntí wàá jẹ́ ikú orúkọ ni ọlọ́run wá ṣe é ní déédéé nílé gbogbo tó dá kò sí tí ò ní kú الله أكبر الله أكبر ikú ọ̀nà tí kálukú ó gbà kú ló yàtọ̀ọ̀tọ̀ ikú kan náà ló wà الله الله أكبر ṣùgbọ́n bákan náà kọ́ ní òrì agbọ́dọ̀ máa babaníká máa sọ lérí ọ̀rọ̀ ikú àdáwà sí dú الله أكبر dàìfásẹ̀ ó bá wá sí الله أكبر فقيرا أو غنيا ذا الثراء èyí báyà jẹ́ tálákà kó má rí jẹ kó má rí mu kò ní kíkó má pa
kèbáàsì wá jí ọlọ́rọ̀ tó jẹ́ pé kódà afẹ́ lè máa pè é ní babaláni ntán yóò kú náà ni kèbáàsì wá jẹ́ pé ẹ wá wo gbogbo ayé eléyìí ní eléyìí ní eléyìí ní eléyìí ní níbi tí òòrùn ti ń yọ débi tí ti ń wọ̀ àrèpé òun náà ló ní jù kí ni ó pa ikú. òun náà ni ó pa. تكيا عابدا بل أو شكيا فكلهم راء للفناء. bàbá ní takiya abidan bal shakiya فكلهم راء للفناء. bàbá ní takiya kí bá jòlù páyà ọlọ́run abidan kì bá jólù sí lọ́hùn èèyàn jólù páyà ọlọ́run kò ní ó mọ̀ kú èèyàn jólù sí lọ́hùn kò ní ó mọ̀ kú bọ́lẹ̀ ọ̀sẹ̀ kì í yan kì bá wá jẹ́lẹ́ rí burúkú rẹ̀ kò ní ó mọ̀ kú fakuluhum ra'in lil fana'i. gbogbo ẹ̀dẹ́ ènìyàn ẹran àgùntàn somọ́lẹ̀ tí ń retí ọ̀bẹ ẹni gbogbo ẹ̀dẹ́ ènìyàn jẹ́. Allahu akbar. ra'in lil fana'i ruhuna. ìdógò deposit. La ilaha illallah. takiyan abida. abidan shakiya fakulhum ra'in lil fana'i. تكيا عابدا بل أو شكيا فكلهم راء للفناء. ألا إن الركون على غرور إلى اللهو النساء مع الغناء. ala iná rukuna ala gururin afáàní ẹ jẹ́ kí n sọ fún yín gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé níwájú lẹ́yìn èrí ìtànjẹ ni wọ́n wà. ala iná rukuna ala gururin gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé iwájú ayé eré ni ẹ̀gbẹ́ ọ̀tún eré ni ẹ̀gbẹ́ òsì àwàdà iwájú ẹ̀yìn gbogbo nǹkan ìtànjẹ láráyé gbé dání. Allah. إلى اللهو النساء مع الغناء. àwọn ọ̀rọ̀ bíi 100 ọdún ni tí àwọn ṣéwò ti sọ àwọn àgbàlagbà àwọn wàlẹ́ ọlọ́run. ó iná rukuna erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé alágùrúrí mínàláwì لله مع الغناء. eré ni wọ́n gbé dání eré ò sí ìdè nàìjíríà ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni bẹ́ẹ̀ bá débi tí wọ́n ti ń ṣeré àwọn ò ní nǹkan mẹ́kọ̀ọ́ jẹ́ eré. iná rukuna على غرور mínà nìsáyì. إلى اللهو النساء مع bàbá ti الغناء. sọ bí 100 ọdún wọn bí kíní kan ó ní erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé eré ni ní eré àṣẹ pẹ̀lú obìnrin مع الغناء. àtòrin. Allahu akbar. bàbá ní erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé gbogbo tó bá dé láyé ọkùnrin obìnrin eré ijó ni nàìjíríà ò tí ì bẹ̀rẹ̀ sí ijó ẹni ó bá lọ ilé òkèèrè àwọn sẹ́nẹ̀sì tí ń bẹ lórí tẹlifíṣàn wọn ó lé lọ́gọ́rùn-ún mẹ́ta Allahu akbar. ó ní wọ́n fẹ́ gbìyànjú láti gbé wọ nàìjíríà ni wọ́n fi ní kí wọ́n má sáyìn kí wọ́n má sáyìn àìgbọ́dọ̀ má ṣe ṣekúṣe eré wo.